Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi pé ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ fi ń gbọ́ mi o. Ó dojú ẹ̀ báyìí, justice for Mohbad, justice for Mohbad, ǹjẹ́ ẹ padà gbọ́ mọ́ báyìí? Ẹ lè gbọ́ mọ́, ìgbà tó jẹ́ pé nǹkan tówó bá ṣe tì, ilẹ̀ ló ń gbé. Òun lọ̀rọ̀ justice for Mohbad yìí. Ṣé ẹ mọ̀ pé ìròyìn kan tó wa létí báyìí wípé gómìnà Èkó ìyẹn Babájídé Sanwó-Olú ni o, níṣe ni ó fi owó ra justice ti Mohbad. Ó fi 50 million naira, 50 million, gbogbo ẹ̀ ṣáà lọ ní mílímílí ni wọ́n tún fi ra justice 50 million ló fi ra òkú. Ẹjọ́ 50 million ní bàbá Sanwó-Olú fi ra òkú Mohbad. Bóyá justice for Mohbad tó ń pariwo kiri ẹ̀ bóyá ó ń disturb etí bàbá. Bàbá Sanwó-Olú bá fi ìbínú fi 50 million ló fi ra òkú Mohbad láti fi lè dá ìkéèsì ẹ̀ dáhùn. Àbí ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí Ògùn. Ṣé a tún padà gbọ́ fìrìfìrì máa bá gbáriwo mọ́? Ṣé a gbọ́ wàhálà bá gbọ́ fìtìnà tí màá bá gbọ́ justice for Mohbad mọ́? Kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan tí owó bá ṣe tì, ilẹ̀ ló ń gbé. Wọ́n ti padà fi wàsó ra òkú Mohbad, òkú lásán ni o. Kí lẹ tún fẹ́ fòkú ọmọ ọlọ́mọ ṣe? Kí lẹ tún fẹ́ fòkú ẹ̀ ṣe? Ẹ filẹ̀ kẹ́ẹ̀jẹ́ ó lọ sinmi irọ́. Síbẹ̀ ẹ rí justice ìjà fún, náà ẹ tún fẹ́ dá ẹ̀ dáhùn pátápátá. Torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni àtìgbà tó ti di pé wọ́n ti gbéra wọn lọ sí ilé ẹjọ́, tó ti di pé ojoojúmọ́ ilé ẹjọ́, àsẹ̀yìnwá àsẹ̀yìnbá, ilé ẹjọ́ ò rí kankan kó jọ o. Ilé ẹjọ́ gan ò rí pàtó ẹ̀rí kan kó jọ. Àṣé èèyàn ló wà ń di orò tórò fi ń ké. Ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn o. Àṣé bàbá Sanwó-Olú ti padà lọ fi owó ra òkú Mohbad. Òun ló ṣe dàbí pé ẹ ò gbọ́ justice mọ́. Irú ẹ̀ṣẹ̀ wo lọmọkùnrin yóò bá ṣẹ̀ tó fi jẹ́ pé lójú ayé ẹ̀ wọ́n lé bí ẹni máa kú ni? Gbà tó kọ́kọ́ pariwo àsì enemy, a tètè mọ̀ pé enemy tó rí pọ̀. Ó tún wá bọ̀rọ̀ yóò ní wey dey follow me. Ẹ̀yin kú ẹ̀ láṣẹṣẹ tó mọ̀ pé àwọn enemy pọ̀. Ṣé ká sọ pé ara wọn náà ni gómìnà Èkó wà? Àbí ṣé ká sọ pé ara wọn náà ni gómìnà Èkó wà? Nítorí kí ló tún fi òkú ẹ̀ ṣe? Ẹni báyìí dá ìdáhùn justice for Mohbad tó jẹ́ pé a ò gbọ́ pínkí mọ́ nílùú. Ṣé bá dẹ̀ ṣe máa lajú rèé tá a máa wò wọ́n tí wọ́n máa fi máa pa àwọn ògo wẹrẹ wa? Bí ẹ ò bá gbàgbé náà, nígbà yẹn EndSARS, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n kú ní Lekki Toll Gate, tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé wọ́n ti dì pàǹpá ẹ̀ ni. Ṣé mọ̀ pé gbogbo àwọn ọmọ tó kú ní Lekki Toll Gate wọn ò rí kankan ṣe o, wọn ò ṣe kankan sí i. Àbí ẹ̀yìn ìgbà yẹn kọ́ la kọ̀ déédéé gbọ́ pé bàbá Fáṣọlá ṣe kiri, bàbá Fáṣọlá ti padà rí kámẹ́rà. Àbí ó ga o. Gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká lajúlẹ̀ káwọn ará bí yìí ó má pa gbogbo ògo tó yẹ kó tún gbé Yorùbá dìde. A kọ̀ déédéé gbọ́ pé ní Lekki Toll Gate wọ́n kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn ni. Ṣùgbọ́n títí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, a ò lè gbẹ́ ẹnìkan tó máa sọ pé òun mọ ẹni tó pa àṣẹ yẹn, òun mọ àwọn tó yin ìbọn yẹn. Irọ́, wọn ò rí yẹn sọ o. Wọ́n pa àyẹ̀ tì bí wọ́n ṣe dá ìdáhùn ẹ̀ náà nìyẹn títí dìsìn tí pẹ́kẹ́ ò. Ṣé ẹ mọ̀ pé bó ṣe pariwo nìyẹn títí 2020 yẹn tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ tó kú sí wọ́n á máa dé ọ̀run. Ọlọ́run á ní kí ló pa ẹ́, á lóun jà fún orílẹ̀-èdè òun. Kò mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà kò gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbí láìdé débi pé justice for Mohbad ó lọ, justice for Toll Gate náà tún lọ. Gbogbo ọmọ Yorùbá ṣé bá ṣe máa wò rèé? Ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká gba òmìnira wa. Gbogbo wa káwọ́rọ̀ à ń wò
ṣó dìgbà tí a bá sọ pé kò ṣẹ̀ sọ́dọ̀ wa ṣèbí kò kúkú ṣẹ̀ sọ́dọ̀ ọmọ wa, ṣó dìgbà tó bá dé kángun tó bá kángun sọ́dọ̀ tó wa náà ká tó lè sọ̀rọ̀ ni. Ẹ̀yin náà ẹ wo báwọn aráabí ṣe ń pa wá jẹ, ẹ wo bí wọ́n ṣe wà àrà tó ń fi wá dà. Gbogbo ọmọ Yorùbá ìdí nìyí tá fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ pín orílẹ̀-èdè yìí, ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí tí aṣẹ́rú ìjọba ti tó, bẹ́ẹ̀ ni tí aṣẹ́rú ìjọba ti tó. Ọdún mélòó la fẹ́ fi pilẹ̀ gbogbo eléyìí dà? Ìṣẹ̀lẹ̀ Lekki Toll Gate ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù. Yàtọ̀ síyẹn, òbí mi tó bá lọ ńkọ́, tó jẹ́ pé ìrònú ọmọ ẹ̀, ìrònú tó ṣe ràbàràbà ẹ̀ ló bá kú. Ṣé bá a ṣe máa wò rí? Gbogbo ọmọ Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, onílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo, ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Ẹ jẹ́ ká ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́kàn tí àwọn ènìyàn sọ. Ṣé ẹ rí gbogbo àwọn gómìnà Nàìjíríà yìí, wọ́n kàn ń ku owó ìlú báṣubàṣu ni. Wọ́n ná owó ìlú bó ṣe wù wọ́n, wọn ò dẹ̀ rántí pé àwọn èèyàn ń jẹ̀yà. Àwọn eléyìí wọ́n ti ṣe níṣe wípé ẹni àmọ̀rí yìí bá kú, ó mà ṣe o, ojúgbà òun ti pé òun wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọkọ tí ẹ ló ní dandan Yorùbá nation ló gbọ́dọ̀ ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni ìkànnì kí ni ikú Mohbad tún ní ṣe pẹ̀lú Sanwó-Olú? Àwọn alágbára ayé, ẹ dákun ẹ rántí pé ilẹ̀ ń yọ̀. Àfi k'Ọlọ́run kí ó gbà wá o lọ́wọ́ àwọn alágbára. Tí Sanwó-Olú bá mọ ikú Mohbad ni, ó jẹ́ kóun náà ṣe kíni, kóun náà kẹsàn ẹ̀. Ẹ̀san yóò dẹ̀dẹ̀ lórí òun náà àti àwọn ọmọ ẹ̀, nítorí wípé kò sẹ́ni tó ṣerú ẹ̀ tó mú jẹ gbé. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Àwọn alágbára olóṣèlú máa fi ẹ̀mí àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá, wọ́n fi ń ra ẹ̀mí tiwọn padà. Òun ló ṣe dàbí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, àwọn ọmọ ológo yẹn ló máa ń mú. Ẹ wo, ayé ò ní mú wa o. Ṣẹ́ríìdì tá fi sọ pé ẹ jẹ́ ká lọ, ṣẹ́ríìdì tá fi sọ pé ẹ jẹ́ ká pín, àfi Ọlọ́run ọba á san wọ́n lẹ́san o. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ kó yàgò yọ̀ pé Yorùbá nation ni. A ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ á sì máa bọ̀nà o. Gbogbo ẹni tó bá láwọn ní délé, òun láwọn ní délé bá. Yorùbá nation ó dàbọ̀.